Ó ga o, ọ̀rọ̀ Nàìjíríà kan tiẹ̀ ti wá gbẹnu tán báyìí, àmọ́ bí tá a máa sá sí mọ́ o, àmọ́ bí tá a lè sá sí mọ́ o, Ọlọ́run nìkan ló kù tó máa gbà wá o. Abẹ́rẹ́ ẹ̀yin èèyàn mi, ẹ má wulẹ̀ ṣoògùn òkìkí mọ́. Ẹni tọ́lọ́run bá ti kọ wípé ó máa lókìkí, á padà lókìkí náà ni. Ṣé ẹ ti wá rí báyìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ gbóhùn wọn, ṣùgbọ́n tó jẹ́ pé orí òkìkí ni wọ́n kọ wá sáyé. Ó kàn jẹ́ wípé ẹ̀bùn tọ́lọ́run fún wọn, ọ̀nà tí wọ́n gbà fi ní òkìkí ló lágbára. Ṣé ẹ rí páfá yìí ti lókìkí báyìí? Ṣé ẹ tún ti rí àǹtí oníjààbò yìí náà, àǹtí onífèkà láti yìí? Ṣé ẹ rí pé ọ̀nà ti lókìkí? Ó ti lókìkí gan. Ọlọ́run á jẹ́ kí àwọn ènìyàn tí wọ́n ní àwọn ìwà ibi báyìí lọ́wọ́, Ọlọ́run jẹ́ kí wọ́n máa kọ́gbọ́n. Íńtánẹ́ẹ̀tì máa kú ṣẹ́ o. Ẹja kọ́kọ́ round up ọ̀rọ̀ àfáà yìí. Ṣé ẹ gbọ́ pé wọ́n ní Ìbàdàn ló ti sáré ta orí Yétúndé sí? Ó dẹ̀ sọ wípé ìgbà tó dọ́dọ̀ òun ó ní asthma, ìgbà tó òun wá rí wípé ó ń gasp, ìgbà tó yá ó wá dákẹ́, ìgbà tó wá dákẹ́ òun ò wá lè raise alarm, kò lè raise alarm, ló bá ń bá wọn gé wẹ́lẹ́wẹ́lẹ́ so that tó bá raise alarm òfin lè sọ wípé òun ló pa, àbí wọn ò dẹ̀ ní ṣèwádìí, wọn ò ní ṣe autopsy, wọn ò ní rí pé asthma ló pa, no wàhálà. But ó ti ní customer níbi tí wọ́n máa, ẹ wo gbogbo nǹkan yìí, ó ti ní customer, ẹni tí ò ṣerú ẹ̀ rí ó dẹ̀ ti ní customer. Ṣé tún ti rí tàwọn àfáà náà tán tún mú? Ṣé mọ̀ pé mo sọ láàárọ̀, mo ní ẹ má máa sọ wípé ẹ ṣọ́ra yín, àrífẹsẹ̀sí ní ìgbádùn. Ṣé ẹ ti rẹ́ni tó sọ wípé àwọn bíi 9 làwọn ń gbélé, tó sọ pé bàbá kan ó kàn wà lọ́dọ̀ wọn, ó dẹ̀ wà, bàbá yẹn wà láàrin àwọn èèyàn 3, wọ́n dẹ̀ ti connect ara wọn, bàbá yẹn ò dẹ̀ mọ̀ pé kú tó máa pa òun ló wà lára òun. Ẹ kọjá máa gbàdúrà ni, Ọlọ́run, ẹ kọjá máa gbàdúrà ni. Kódà kó ṣe aṣẹ́wó gan ló bọ́ sọ́wọ́ àwọn pípù yìí, ẹ já máa gbàdúrà ni. Pásọ̀ náà lè bọ́ sọ́wọ́ wọn náà, ẹ kò ṣáàjẹ́ ká máa gbàdúrà. Ẹ wà àǹtí oníjààbù. Ṣé mọ̀ pé mo sọ láàárọ̀, mo ní kò ń ṣe ẹ̀sìn ló ń bayé jẹ́, mo ní àwọn tí wọ́n fi ẹ̀sìn bójú tí wọ́n fi ń ṣiṣẹ́ ibi, àwọn ni wọ́n bayé jẹ́. So ìjáàbù yẹn ń sìn, ó ti cover ẹ̀. At least ẹni tó bá rí tó lo ìjáàbù tó mú rẹ́dẹ́rẹ́dẹ́ á ní ẹni Ọlọ́run ni. Kí n tó kọjá kúrò lọ́dọ̀ tàwọn aláàfáà yìí, nígbà tí bàbá Yétúndé ń sọ̀rọ̀, ṣé mọ̀ pé kinní kan wà nínú àìdíà àwọn ọlọ́pàá Nàìjíríà? Ẹ bá mi ṣí ẹwọ ẹjẹ ń tètè sọ ká tó máa sọ tàǹtí oníjààbù o. Eré là ń fọmọ ayò ṣe kan tí ẹ nìyẹn o. Wọ́n máa ní pé tí wọ́n bá sọ wípé èèyàn sọnù, pé after 24 hours náà máa tó declare ẹ̀mí sìn. Ẹ̀yin bloggers ẹ sọ̀rọ̀ lórí ẹ̀, ẹ̀yin presenters ẹ sọ̀rọ̀ lórí ẹ̀, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa rí sí i, ẹ̀yin ọ̀gá ọlọ́pàá ẹ bá wa tún rò, ẹ̀yin ọ̀gá ọlọ́pàá, gbogbo ọlọ́pàá tó ń ṣe dáadáa, gbogbo ọlọ́pàá tó ń ṣe dáadáa tí wọ́n ń fi ẹ̀mí Ọlọ́run ṣe iṣẹ́ ọlọ́pàá, àṣetá àbọ̀n ò ní bà yín, àwọn ọmọ yín ò ní kó sí páńpẹ́, aya yín, ọkọ yín, wọn ò ní kó sí páńpẹ́. Ẹ̀yin náà ẹ máa ṣiṣẹ́ yẹn láṣeyè lágbára Ọlọ́run, tí ẹ yẹ lẹ máa fi kúrò níbi iṣẹ́ ọlọ́pàá. Wọn ò ní parọ́ mọ́ yín débi tán máa dismiss yín o, torí ẹni tó bá dismiss, tó ẹni tó bá ṣiṣẹ́ dáadáa nínú iṣẹ́ agbófinró tán dẹ̀ dismiss, a jẹ́ pé wọ́n di ẹrù tí ò ń ṣe ti tẹ̀lé lórí nìyẹn. Ẹ ní rẹrù tí ò kì í ṣe tí yín. 24 hours ti pẹ́ jù, 24 hours ti pẹ́ jù. Tó bá ti dé police station, tó bá ti lodge complain, ẹ tètè dìde sí i pátápátá, kó wá jẹ́ pé at the end of the day ọmọbìnrin tán ló sọnù kan bá lábẹ́ ọkùnrin pátápátá, ọmọ tán sọ wípé ó sọnù kó jẹ́ pé òun fúnra rẹ̀ ló kúrò ńlé pátápátá, ọmọ tán sọ pé ó sọnù kó jẹ́ pé bóyá wọ́n bá wí ó lọ hide síbì kan ni. Ẹ máa ríru wọn lóyún láàyè. 24 hours ti pẹ́ jù láti sọ wípé wọn ò rí èèyàn kán wá rìpọ́tì ní police station. Ká ní after 24 hours la tó máa dìde sí i. Láàrin 24 hours ẹni tẹ́ ẹ fẹ́ wá tẹ́ ẹ fẹ́ declare missing á ti kú. Bóyá immediately tí wọ́n rí wípé wọn ò rí Yétúndé mọ́, bóyá bọ̀bọ́ yìí ò tí ì pa,
bóyá nírú time yẹn bóyá tó bá ṣe pápápá bóyá wọn bá sì bá níbi tó so mọ́lẹ̀ mọ́. Yeah, 24 hours ti pẹ́ jù láti wípé ẹni tán wá rìpọ́tì ní police station ọmọ tí ò kí ń rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán ló yẹ kó ti wálé kò wálé tán wá sọ pé 24 ó lè máa dúró di ìgbà tó jẹ́ pé bóyá gbogbo àwọn ará àdúgbò bóyá wọ́n fẹ́ lọ kírun bóyá gbogbo wọn máa kúrò ládùúgbò. Ṣe mọ̀ pé nílọrin àdúgbò máa ń dá lásìkò irun, àwọn Ìlọrin ò kí ń fi irun ṣeré o, wọn ò fàdúrà ṣeré o. Àwọn muslim yẹn sọ pé muslim tó bá ń ṣe muslim ní tòótọ́ ìyẹn ò gbàṣẹ́ bí lọ́wọ́ èèyàn o, kò gbàṣẹ́ bí lọ́wọ́ wọn o, torí èèyàn ń lọ sí church láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò gbàṣẹ́ bí lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n wọ́n tó bá yẹ pé bí a ṣe ń kíyèsí wákàtí àdúrà la ṣe ń kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run àti ìbẹ̀rù Ọlọ́run ni ebá yóò bá dùn. 24 hours ti pẹ́ jù o. Ṣe mọ̀ wípé ọlọ́kadà kan náà ní time kan ó máa ń gbé àwọn ọmọ school, ó máa ń gbé àwọn ọmọ yẹn lọ sí school. Ìgbà tí wọn ò rí àwọn ọmọ yẹn ní school wọ́n pe àwọn òbí àwọn ọmọ yẹn, ọlọ́kadà yẹn ti gbé ọmọ ìyá méjì ó ti gbé wọn lọ. Ó dẹ̀ sọ wípé àwọn kan so wọ́n mọ́lẹ̀ síbẹ̀ ni ó pẹ́ kán tó pa àwọn ọmọ yẹn. Báwọn ọlọ́pàá ṣe sọ pé 24 hours náà nìyẹn. By the time tó máa padà débẹ̀ wọ́n ti pa àwọn ọmọ yẹn. Ìkan náà wà tó jẹ́ pé àbúrò ọkọ ó mọ̀ nípa ẹ̀. 24 hours náà ni ó dẹ̀ sọ àwọn ọmọ yẹn mọ́lẹ̀ ń bẹ̀. Ó dẹ̀ láwọn kọ́ làwọn pa wọ́n. Ibi tó sọ ọmọ yẹn mọ́ ó dàbí pẹ́yọpọ̀n kan nìyẹn. Ibi tó sọ ọmọ yẹn mọ́ ibẹ̀ yẹn lọmọ yẹn kú sí. 24 hours ó ti pẹ́ jù. Tó bá ti report tètè wo Nàìjíríà ti kúrò ní 24 hours àtijọ́. Nàìjíríà ti kúrò bẹ́ẹ̀. Ẹ máa tètè bá wa dìde sí i. Ó yẹ ìjà lọ sọ́dọ̀ àǹtí oníjàb. Ẹ̀wà àǹtí yẹn ń sìn fake alert. Ṣé mọ̀ pé bó ṣe ibì kan níbi tí Fásilé Mákindé tí wọ́n pè tí ó ti ń interrogate ẹ̀ tó ń sọ ìṣù ni wọ́n wá mú lọ sí àwọn gbàgede ibi tó ti lu jìbìtì gan. Ẹ wo ọmọ tó dúró ní ṣọ́ọ̀pù bóyá ó ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni bóyá wọ́n gbà síbẹ̀ ni bóyá ó ń gba sálárì ni 10,300 fake alert. Ó fẹ́ báyé ọmọ ọlọ́mọ jẹ́ níbi tó ti ń kọ́ṣẹ́. Ẹni tó bá gbọ́n ẹni tó bá mọ nǹkan tó bá fẹ́ béèrè nǹkan tí mò ń sọ yìí kó lọ béèrè tèmi wò. Ọ̀nà méjì ni nǹkan kan ti ṣẹlẹ̀ sí mi. Mo wọ mọ́tò ní orí ló pé nígbà yẹn mo ń lọ sí Ìlọrin. Mo wọ mọ́tò mo fẹ́ ra káàdì lọ́wọ́ woman yẹn. Ó fi káàdì 500 ó fi fún mi ní méjì. Mo load méjèèjì. Gbà tí mo padà dé mo wá sọ fún pé ó ṣe káàdì fún mi. Mo fún ní 500 naira yòókù. Orí ló pé bus stop ni orí ló pé là ń gbé nígbà yẹn ní Ìbàdàn ní Sawmill. Orí ló pé là ń gbé nígbà yẹn. Woman yẹn ò believe ẹ̀. Then ní Mavlari Hotel ni mo ń dé sí later. Ní Mavlari Hotel ilé epo tó wà ní iwájú Mavlari yẹn mo wá fẹ́ lọ ra káàdì náà bẹ́ẹ̀ ni. Káàdì 500 naira ni mo fẹ́ rà o. Ọmọ yìí dẹ̀ fún mi ní káàdì 3,000. Ó lẹ̀pọ̀ 6 ló fún mi. Bí mo ṣe dénú hotel mo nà báyìí 6. Mo bá padà lọ bá ṣé 6 ni àbí 5. 6 torí ìkan wà 6 ló kó fún mi. Mo wá padà lọ bá jọ nítorí Ọlọ́run ta ló gbé káàdì fún ẹ? Iléeṣẹ́ epo ló gbé káàdì fún o. Èrè ló gan ló ń jẹ lórí káàdì ó ṣà ń wò mí. Wo káàdì tó fún mi 6. Eléyìí tó fún mi ìkan wà ń bẹ̀ 5 kan so papọ̀ 6 cards ló fún mi. Ṣé mọ̀ pé guy kan wà lẹ́yìn mi. Boy yẹn sọ pé mommy you try o. I no fit bring am back at all. Boy yẹn sọ nìyẹn o. I no fit bring am back at all. Bó ṣe sọ fún mi nìyẹn mo wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé wo ọmọ yìí ọmọ ṣẹ́ ni sálárì ló ń gbà. Èló ni sálárì ẹ̀ lóṣù tí mo máa lù ní jìbìtì 2,500. Ẹ wo yí ẹ̀yẹn o. Ṣé 90s early 20s ni o. Ẹ wo yí ẹ̀yẹn 2025 la wà yìí o. Kò ń ṣe 2020 o. Irọ́ o. Kò ń ṣe 20 o. Ṣé mo ṣì wà nílọrin ní 2020 ni. Okay, early 20 like 2006 2007. Ẹ wò pé Nàìjíríà dá nígbà yẹn o.
kí n wá lu ọmọ tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ ní 2,500 ẹjọ́ ṣe rò pé káàdì 500 naira ní highest nígbà yẹn 1,500 wà ókè ó ní 1,500 wà ó ní 1,500 ni mo fẹ́ rà ó ṣàfún mi ní káàdì mẹ́fà ṣá bóyá ó dàbí ẹni pé ó ní 1,500 ni mo fẹ́ rà ó wá kó mẹ́rin fún mi mo ṣàmọ̀ pé káàdì 6,000 naira ló kó fún mi yes káàdì mẹ́rin àbí márùn ló ṣàkó fún mi ó ní 1,500 mo rántí mo wá sọ wípé 1,500 mẹ́rin tó ṣẹ́kù èló nìyẹn that's 6,000 tí má wá lù ní jìbìtì 6,000 èló gan ni wọ́n ń san fún ọmọ nílé epo ní táìmù yẹn ọmọ yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá wo káàdì ọwọ́ ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ẹ mọ̀ pé ó máa ń pọ̀ tán kó fún wọn kò believe ẹ̀ àwọn ará ilé epo yẹn náà ò believe ẹ̀ ọlọ́run má jẹun ríru ẹ̀ honestly tí n bá ra nǹkan lọ́wọ́ èèyàn gan àti jẹ̀yàn lówó ó máa ń ní mí lára kò sówó lọ́wọ́ mi mo ra nǹkan 20 naira máa mú padà lọ́sìn tán máa ní kí ló ń ṣe yín máa lérè èlò ló wà ńlẹ̀ tówó tí ẹ máa wà lọ́wọ́ mi tí ò bá sí lọ́wọ́ mi ni mo máa sọ pé kò sí lọ́wọ́ mi ìbọ̀ tó wà lọ́wọ́ mi tí ò bá tiẹ̀ sí lọ́wọ́ mi ní ra nǹkan àwìn náà ó wá lọ olú ọmọ yẹn ní jìbìtì wọ́n wá mú lọ sí ọjà yẹn àwọn ènìyàn bíi mẹ́wàá dẹ̀ ń sọ pé lọ́jọ́ Christmas nǹkan 16,000 ló rà lọ́wọ́ mi fake alert ni lọ́jọ́ kinní kan ó rà lọ́wọ́ tèmi náà ó dẹ̀ ń gba gbogbo wọn káàkiri ó dẹ̀ gbé ìjáàbù sórí lọ ṣe ní north ẹjọ́ lọ ṣerú ẹ̀ ní north níbi tí wọ́n tí gbà fún ànábì Muhammad bí ànábì Ìsá ni wọ́n dẹ̀ gbà fún ni wípé àsìkò tí ènìyàn máa ń dá ṣẹ̀ríà fún yàn ti kọjá lọ tó yẹ pé ṣẹ̀ríà ti wà lọ́wọ́ Ọlọ́run láti dá fún ẹlẹ́ṣẹ̀ nítorí pé gbogbo wa pátápátá lẹ́lẹ́ṣẹ̀ kó lọ lò ó ní north níbi tí ẹlẹ́ṣẹ̀ ti ń dá ṣẹ̀ríà fẹ́lẹ́ṣẹ̀ ṣe imagine ṣe ti rí ìka ẹ̀wòjú ẹ̀ wo ìka ọ̀dájú ìka èló ni èrè tó wà ní orí ọjà tí àwọn èèyàn ń tà tó ń lù wọ́n ní jìbìtì káàkiri àwọn èèyàn ò tún kọ́gbọ́n o àwọn èèyàn ò tún kọ́gbọ́n o ẹ wo tàwọn àáfàá mẹ́ta tá à ń sọ yẹn o bàbá oníbàbá jókòó tí wọn ó dẹ̀ ń pẹ́ ló èèyàn kan ti wà ń bí ó wá ń sọ wípé ìgbà tí wọ́n pa bàbá yẹn tán ọkàn ẹ̀ ò balẹ̀ àbí bí ẹ̀jẹ̀ Abel ṣe ń lé Káínì káàkiri nígbà yẹn tẹ́jẹ̀ rẹ̀ ń pariwo fún ẹ̀san òun lè jẹ bàbá yẹn ò sùn wọ́n ti gbẹ́lẹ̀ wọ́n ti sin àwọn tó ń béèrè wípé kí ni wọ́n gbẹ́ síbi ilẹ̀ wo náà gbẹ́ síbi tí wọ́n tó fẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ ṣé wọn ò ní sọ wípé wọ́n fẹ́ wú nǹkan tó wà ń bẹ̀ ni àṣírí ti tú already kí ni táìtù ètò ìjọgbó tí mo fẹ́ ṣe ní next week mọ́ ọlọ́run má jẹ́ ń gbàgbé o torí táìtù yẹn ti wá sórí mi tí mo ti ń kí ni mo pe táìtù yẹn náà ìwé ara rán mi létí mo ṣáà máa lò lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin èèyàn ṣe tí ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí mo bá rí ní abẹ́ kọ́mẹ́ǹtì pé poverty ni tí mo bá rí ní abẹ́ comment section pé poverty ni tó o bá lọ ń kọ́mẹ́ǹtì pé poverty ni má jẹ́ kí n gbọ́ pé poverty ni o poverty ló máa jẹ́ kéèyàn gbé ènìyàn sórí tébù máa pààyàn láti máa ta orí máa ta ọwọ́ máa ta ẹsẹ̀ má jẹ́ kí n gbọ́ pé poverty ni o torí ìwọ tó o máa sọ fún mi pé poverty ni o ò sí lára mílíọ̀nìà Nàìjíríà kí ló dé tí poverty o máa ti wo láti máa ṣèkà oúnjẹ ò lè dùn òpin rẹ̀ ikú ni ọjọ́ gbogbo ní tòlè ọjọ́ kan ní tọlọ́run fake alert gbogbo àwọn nǹkan tó ń rà yín ó yẹ kán béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fi ń ṣe ṣé ó ń ta ni àbó ń lò ó àbó ń jẹ wọn láwọn ọmọ ń kọ́ ó láwọn ọmọ wà lọ́dọ̀ bàbá wọn tó bá ti fẹ́ divorcee ìwọ ṣáà kọ́kọ́ béèrè dáadáa kó tó fẹ́ divorcee béèrè dáadáa nǹkan tó jẹ́ kí bàbá ọmọ kó káwọn ọmọ rẹ̀ sọ́dọ̀ ó nìyẹn torí tí obìnrin ò bá da tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá fọmọ sílẹ̀ fún ayé àwọn ọmọ yín máa bàjẹ́ ni because ìwà ẹ̀ ló máa kọ́ tẹ́ ẹ bá ti ń rí obìnrin kódà kó jí òun ló tọ́ ọmọ kó jẹ́ pò nìkan ló dọ́mọ tọ́ tó bá ti ń kọ́ ọmọ against bàbá ẹ̀ pé èmi nìkan ni mo tọ́ yín o ẹ gbọ́dọ̀ rántí bàbá yín ẹni tó bá rántí bàbá yín èpè ni máa fún torí bàbá yín obìnrin burúkú ni because ó mọ̀ lọ́kùn ara ẹ wípé tí wọ́n bá tàpá sí bàbá wọn Ọlọ́run fìyà jẹ wọ́n ò láìkì àwọn ọmọ yẹn ò láìkì wọn jẹ́ kí irú àwọn bàbá yẹn kí wọ́n jẹun àwọn ọmọ yẹn
kó di ègún fún wọn, kí ègún kúrò lórí àwọn ọmọ títí ẹ̀. So tẹ́ bá kó ọmọ fún ẹni tó ń yàn àlè ló yàn tẹ́ fi lé kúrò, ó dẹ̀ káwọn ọmọ yín obìnrin dání, àlè lọmọ yín máa yàn kú. Tẹ́ bá kọ́ ọmọ yín fún obìnrin tó ń jalè, tẹ́ lé kúrò nínú ilé nítorí pé ó ń jalè, àwọn ọmọ yín náà ó jalè because ó máa rán wọn níṣẹ́ olè náà. Mo wo fíìmù kan láì ní ṣé láàárọ̀ la wo fíìmù yẹn àbá nà. Bàbá àtọmọ wọn jọ ń jáde ẹ, nígbà tó yá bàbá yẹn lọ ń jí ọ̀kadà epic ni o, nígbà tó yá wọ́n ń já báàgì gbà, nígbà tó yá wọ́n di international olè. Bó ṣe máa rí nìyẹn. Ṣé nígbà tí bàbá bá ń sọ wípé ibo ló ti rádi ẹyẹ ẹni yẹn lọ rà lọ́jà, I follow am until she reach her house. When she just keep am, I just sneak there, I just remove the fowl, I just dey run come home. Ṣe mọ̀ wípé nǹkan tí ká ní pé bó ṣe mú wá yẹn bàbá ẹ̀ ó yá mú nìṣó ń bẹ̀. Táwọn èèyàn bíi tó sọ pé ẹṣẹ́ ti ibùlẹ̀ fi kíní ṣe tó ti wá jẹ adìẹ yìí, ṣe mọ̀ pọ́ ọmọ yẹn ò ní ṣe lọ́la. Ẹ má kọ́ ọmọ fúnbìnrin burúkú. Ẹ ti mọ̀ pé tá a bá ti sọ̀rọ̀ ẹ̀kọ́ lèmi máa mú jáde. Àṣírí ti tú, wọ́n tẹ̀ ti mú wọn lọ sí police station náà, wọ́n ti wà ń bẹ̀. Ẹ̀yin ọlọ́pàá mo tó tẹ̀ mọ́ yín létí. Tẹ́ ẹ bá ń allow àwọn crimes sí ìkan máa lọ, àwọn crimes kan wà tó yẹ pé tẹ́ bá tiẹ̀ rí ẹ máa ìfojú àánú wò wípé eléyìí ò ṣe, àwọn eléyìí tó ṣe yìí páńpẹ́ ni tẹ́ ẹ bá ń jẹ́ kán máa lọ o. Páńpẹ́ ni o, páńpẹ́ gidi ni o, ẹ̀dẹ̀ mọ́bi tó máa sọlẹ̀ sí. So ẹ̀kọ́ tèmi máa mú jáde ń bẹ̀ nìyẹn. Àáfàá yìí náà ibo níyàwó àtọmọ tiẹ̀ wà, wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ó ní wọ́n wà. Kí ló dé tó gé orí ìyàwó àtọmọ títí ẹ, ó ń wòran. Àfààyè àwọn tó sọ pé wọ́n gé òkè, àwọn tó náà gé orí bàbá yẹn ni wọ́n ní kí ló fẹ́ fi ṣe, ó lóun fẹ́ fi ṣe àjò owó òrórí ní 35,000 naira. Ẹlẹ́dàá orí tí Ọlọ́run tó fi èémí rẹ̀ tọ́lọ́run dá fúnra rẹ̀, ó fi erùpẹ̀ mọ́ wa, ó mí èémí yìí sí. Ọlọ́run ò mí èémí sí ara ẹyẹ, kò mí èémí sára ẹranko, ó dá wọn ni kẹyẹ ó fò. Ọlọ́run pàtàkì àwa èèyàn débi wípé èémí Ọlọ́run là ń mí, ẹ̀mí Ọlọ́run ló yẹ kó wà nínú wa. Èémí Ọlọ́run là ń mí, ó mí ẹ̀mí. Wọ́n ní Ọlọ́run mí ẹ̀mí ìyè sínú ènìyàn, ó mí ẹ̀mí ìyè sínú Adam, ó wá yọ egun Adam, ó fi dá Éfà, ó tún mí ẹ̀mí ìyè lọ, ẹ̀mí Ọlọ́run lọ́lọ́run mí sínú wa. Ọ̀rọ̀ ló fi dá àwọn yòókù, ó mọ wá ni. Ọlọ́run ṣiṣẹ́ lórí ènìyàn ni, ó ṣiṣẹ́, ó làágùn, ó jókòó, ó mọ ẹsẹ̀, ó mọ ọwọ́, ó wá ojú, ó fi síbẹ̀, ó wá imú, ó fi síbẹ̀. Ní inú ẹsẹ̀ Ifá, tó bá yẹ pé nínú ẹsẹ̀ Ifá ni, ó tún gbé fún alágbẹ̀dẹ ọ̀run. Alágbẹ̀dẹ ọ̀run ó lọ yán, ó lọ dry ẹ̀ kí amọ̀ yẹn kó bá lè mú dáadáa, kó bá lè dúró. Báwọn amọ̀kòkò ṣe máa ń mọ amọ̀, ó ṣẹ̀ṣẹ̀ wá mí èémí ìyè sí nínú ní inú ẹ̀sìn ìbílẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So Ọlọ́run ṣe iṣẹ́ ní ibi tí nǹkan tọ́lọ́run ṣe wàhálà lé lórí lèèyàn bẹ̀rẹ̀ sí ní ṣe ṣàkàṣàkà. Ọgbọ́n tí mo kọ́ wa ń bíbá yín nìyẹn. Tó bá ti fẹ́ divorcee, béèrè dáadáa kó tó wọ̀ ọ́, béèrè iṣẹ́ tó ń ṣe, béèrè nǹkan tó jẹ́ kíyàwó kọ́lẹ̀, béèrè nǹkan tó jẹ́ kọ́kọ́ kọ́lẹ̀. Sórí tó bá jẹ́ wípé ó máa ń bínú ni, ó máa ń bínú, kò ń bá mi dá sọ̀rọ̀ lé, tó bá sì ń jẹ́ gbogbo yẹn ni, ṣó mọ̀ pé tó bá lágbára rẹ̀ fúnra rẹ̀, o lè fewé ọmọ mọ́. Tó bá ti lè dẹ́rù gbé, torí àwọn kan sọ pé gbogbo ohun tó bá tiẹ̀ wà ń bẹ̀, àwọn máa fojú, àwọn máa forí rọ. Wọ́n máa ń débẹ̀ tán náà máa ń complain o. Ṣùgbọ́n tó bá lówó títẹ̀ dání, tíyàwó bá lówó lọ́wọ́ tó bá rich dáadáa, even tọkọ ò bá wà okay, àwọn ayé ò gbọdọ̀ mọ̀ pọ́kọ ẹ̀ ò wà okay. O gbúdọ̀ strive, o gbúdọ̀ ṣe gbogbo nǹkan, o dẹ̀ gbúdọ̀ máa yẹ̀yẹ́ káàkiri wípé èmi ni mò ń ṣe. Àfi tó bá jẹ́ pé ọkùnrin yẹn ò wá mọ̀, tó jẹ́ pé bó ṣe ń ṣe tó kò mọ̀, still tí kì í bá ń ṣe wípé irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn wá tún wá múra láti tún yẹ̀yẹ́, o need láti rojọ́. O need láti rojọ́. Àwọn ọmọ rẹ̀ obìnrin yìí, àwọn ọmọ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá wọn. Ó bẹ́tà o kó máa rìnrìn ìyà káàkiri títí ẹ̀, kó máa lu jìbìtì káàkiri.
torí lèyí tó ṣe yìí according to Nigeria lọ ṣe mọ̀ pé wọ́n sì máa padà fi sílẹ̀ náà ni tó bá rí ní ẹ̀ṣá wọn náà bá lọ tọ́rọ́ ni wọ́n á mú lọ síbi tí símẹ́ǹtì ti dùn kìnnì mo mọ̀ pé òun ò léèyàn tó máa tẹ̀ mọ́lẹ̀ tá gbà lọ́wọ́ rẹ̀ náà tá gbà sílẹ̀ lọ́wọ́ òfin àfáà yìí náà wọ́n ti kó àwọn àfáà bíi 3 mọ́ mi mọ̀ mọ́ọ̀chì ni mi wo kíní yẹn dájú mi tiẹ̀ wò tán inú kọ̀ tí ẹ̀rùn mi inú mi ẹ wo ọmọ yẹn ń sìn innocent ọmọ kí ló wá dọ́dọ̀ àfáà yẹn báyà àmọ́ ọ̀rẹ́ rẹ̀ ń try láti sọ wípé kò ń ṣèfẹ́nu rẹ̀ ló fi lọ wọ́n máa ní ìkọ̀kọ̀ lọ́rọ̀ àjọsọ ni bó bá ní boyfriend kò sí nǹkan tó ó tún máa tún bí Fred àfáà kó wo méjèèjì kó wo yìí tó ṣe jù wọ́n wá sọ wípé wọ́n ní bàtà obìnrin 13 ni wọ́n bá nínú ilé rẹ̀ bàtà obìnrin 13 òun ló mọ bó ṣe ń make sure wípé àwọn obìnrin yẹn wọ inú ilé lọ bàtà obìnrin 13 ná bá nínú ilé rẹ̀ ṣó ń fi nǹkan bá wọn sọ̀rọ̀ ni ẹbí ẹ̀yin náà ẹ̀yin ọkùnrin tẹ́ wà ń bíbá ṣé bẹ́ẹ̀ mọ iye obìnrin tẹ́ ń bí friend ṣé bẹ́ẹ̀ mọ iye girlfriends tẹ́ ní lẹ́yìn ìyàwó yín mi ò kí ń dájọ́ lọ sérí àbẹ̀ yẹn bí ẹ̀yin kí ló ń ṣe àwọn náà kí ló ń ṣe àwọn obìnrin tó ń tẹ̀lé yín náà as married men kí ló ń ṣe àwọn obìnrin tó ń tẹ̀lé yín a máa tún rí pé girlfriend bíi 4 a sì tún mọ̀ tún jà á tún mọ̀ jà lórí yín Bùnmi àti Saida wọ́n á bẹ̀rẹ̀ sí ní jà kí ni wọ́n ń jà sí wọ́n bára wọn nílé boyfriend tó mọ̀ wípé mò ń fẹ́ Saida tó tún fẹ́ Bùnmi tó tún fẹ́ Yétúndé wọ́n á bára wọn bẹ̀ àwọn ni wọ́n á wá máa bára wọn jà ẹni tó dájà lẹ̀ yẹn ni ó mọ̀ sọ wípé ẹ má jà nílé mi o ẹ má ṣe kinní kan ẹni tó dájà lẹ̀ wọn á sọ pé yẹn so o ṣe ń fẹ́ gẹ̀ yẹn o yìí ń ṣe kinní kan wọ́n á tún wá máa bára wọn jà Ọlọ́run má jẹ́ ń bá girlfriend ọkọ jà Ọlọ́run má jẹ́ ń bá girlfriend boyfriend mi jà láti kékeré ni mo ti gbọ́n mi ò ṣe rí Ọlọ́run mi ò ṣe rí kí n mọ girlfriend boyfriend mi kí n wá máa jà ṣáyé ń ṣe mí ni òun tó mọ̀ pé òun fẹ́ mi tó love mi tó mọ̀ pé mi ni kòríkòsùn òun kò ní wá fẹ́lù kò ní mẹ́lòmíì wá láti díẹ̀ mi immediately tí mo bá ti rí another girlfriend mo ti mọ̀ wípé ìfẹ́ yẹn ò jinlẹ̀ èmi náà yá ní wálé rẹ̀ jì toró ṣeé ṣe kó jẹ́ wípé ẹni tí mo fẹ́ bájà yẹn gan lọ́kàn rẹ̀ fẹ́ tàbí kó má ní nǹkan kan ṣe pẹ̀lú àwa méjèèjì bí ex mi bá ń wo fídíò wọn ó ti mọ̀ wípé àṣeun kì í bá girlfriend boyfriend jà láyé tí má dẹ̀ fi lè pẹ̀yìn dà mo pẹ̀yìn dà nìyẹn nígbà tí mi ní lose serious mi ò ń bá girlfriend mi ò lè bá girlfriend láti kékeré mi ni mo ti pinnu láyé mi pé mi ò lè jà torí ọkùnrin wàláì mi tí máa befriend ọkùnrin tí mo fi pinnu láyé mi pé mi ò lè jà torí ọkùnrin mi lè bá girlfriend boyfriend jà mi ò wá lè bá àlè ọkọ mi jà tọkọ mi bá yàn lè mi lè bá lè ọkọ mi ẹwọn pé mo máa ń sọ mi lè bá lè ọkọ mi jà pátápátá pinra ẹ̀ ní kò fi mí sílẹ̀ kó bá lè lọ tó bá fẹ́ mi dénú kò lè bá lè lọ tó bá fẹ́ mi dénú gan tó bá ní àlè kò ní fẹ́ jẹ́ kí n mọ̀ once tó bá ti lè jẹ́ kí n mọ̀ tí ò care tí ò mind mi ò ní láti máa jà lórí I don't need to be crying over a spilt milk báwo ni n ṣe máa jà lórí ẹni tí ò nífẹ̀ẹ́ mi báwo ni torí ẹni tí ò nífẹ̀ẹ́ mi ni wọ́n ṣe máa mórúkọ mi lọ sílé olóògùn báwo ni èmi àtẹnì kó ṣe máa jà tẹnu mi máa wú nítorí ẹni tí ò ní ìdí mi orí obìnrin ò pé ni ẹ tún wá múra yín lọ ẹ mọ̀ ṣépè fúnra yín ẹ má máa búra yín ẹ má máa bára yín jà lórí ọkùnrin tí ò nífẹ̀ẹ́ yín ẹ gẹ́ẹ̀tẹ̀ so ẹ̀yin náà mọ iye bẹ́ẹ̀ ṣe ń kó wọn káàkiri ẹ̀dẹ̀mẹ́ni tẹ fẹ́ mú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin yẹn wọ́n máa ní girlfriend tó bí 40 tó bá sọ pé mú kan nínú wọn á lóun ò tí ì rí kí lẹ máa ń pè wọ́n náà marriage kí lẹ máa ń pè wọ́n marriage kí lẹ máa ń pè wọ́n oh God mo ti gbàgbé á lóun ò tí ì rí marriage kinní kan kò tí ì rẹ ẹni tó ní value marriage á dẹ̀ ní boyfriend bí 50 á ní girlfriend bí 50 á ní bí 60 kò dẹ̀ tí ì sí valuable woman nínú wọn so what is our problem we only need to sit down and think and think deeply and face the reality honestly so I don't blame people when things happen to them because nǹkan kan ló kọ̀ọ̀sẹ̀ kò ń ṣe ìfẹ́ inú ẹni tí ibi tó ṣẹlẹ̀ sí ṣe mọ̀ pé aṣẹ́wó mind pé kán lò wọ́n so
ẹ ṣe jàre everybody. Aṣẹ́wó mind pé kọ́ lò wọ́n. Mo rántí àwọn aṣẹ́wó best way yẹn nígbà tí ta ló discover abẹ náà, ṣé bọ̀dà Kọ́lọ́lá Oyè kọ́ ni, mo ṣáà ń pẹ́ nìkan tó ń ṣèrèrè ayé tẹ́ pé ẹnìkan nínú wọn wọ́n gbé lọ tí wọ́n fẹ́ lò ó nígbà yẹn, ṣọ́ọ̀tì ẹ̀ gbé lọ ṣọ́ fẹ́ lò ó ni àbí wọ́n ti ẹ̀ lò ó something like that. Àwọn tó wà ń bẹ́ ṣe nǹkan tí ní iṣẹ́ náà. Ìgbà yẹn tí mò ń ṣe fẹ̀sọ̀ ló gbà, ìkan nínú wọn wá bá mi tó lòun ò ṣaṣẹ́wó mọ́. Ó wo program wa ó lòun ò ṣaṣẹ́wó mọ́. So I now had to repeat the program the following week. Mo wá gbé wá sórí program yẹn as àlejò. Tí àwọn aṣẹ́wó yẹn tán gbógun tì mí, tí mò ń bọ̀ láti ọ́fíìsì tán ní wípé wọ́n ti sọ̀nà dè mí o, tó sáré wá ta mí lólobó pé wọ́n ti sọ̀nà dè mí o, bọ́ sọ wípé tí mo bá fi lè wọ inú best way yẹn o, àwọn máa lù mí pa ni. Mo gba police station lọ, mo lọ síbẹ̀, mo ransack wọn, mo kó gbogbo wọn pátápátá, mo dà wọn síbẹ̀, wọ́n fẹ́ bẹ̀ mí pa, mo dà wọn síbẹ̀. Mo wá sọ fún àwọn ọlọ́pàá testing ground, wọ́n really try nígbà yẹn. Mo wá sọ fún wọn pé nǹkan tí mo fẹ́ ni pé mi ò fẹ́ rí aṣẹ́wó kankan nínú ilé yẹn mọ́. Ẹ máa halẹ̀ mọ́ mi lórí ilẹ̀ bàbá mi. Torí most of àwọn tó wà mẹ́gan kì í ṣe Yorùbá. Ẹ wá máa halẹ̀ mọ́ mi lórí ilẹ̀ bàbá mi ní ilẹ̀ Ìbàdàn. Irọ́ o. So bọ́dẹ̀ ṣe ń sọ yẹn yàtọ̀ sí police station bẹ̀yẹn, mo ti connect bíi mẹ́rin. Mo dẹ̀ make call, wọ́n dẹ̀ ń gbọ́. Mo lọ bá wọn ni o. Then say you won't beat me. Mo dẹ̀ make call, wọ́n dẹ̀ ń gbọ́. Mo stubborn kékeré ńgbà yẹn náà. Mo dẹ̀ make call, mo stubborn kékeré ńgbà yẹn. Mo dẹ̀ wà daring sí gbogbo nǹkan tí ò bá ń ṣe òdodo. Mo wà daring sí nǹkan tí ò bá ń ṣe òdodo up till now. But wọn ni mo máa ń gbèjà yàn mọ́. Torí ayé ti fi ojú mi gbolẹ̀ dáadáa níbi pé ká dúró tì ní. But I'm still loyal. Ẹ máa kọ́gbọ́n. Ọlọ́run, everybody á kọ́gbọ́n. So I think that was their end in that building. Wọ́n yà relocate bọ̀ sí another building tó wà ní kìnnì. So bó bá fẹ́ mi ò ní o má fẹ́ divorcee o. Ẹni tí ọkọ fi sílẹ̀, ọkọ ló máa fẹ́. Ẹni tí ìyàwó fi sílẹ̀, ìyàwó ló máa fẹ́. Ṣùgbọ́n padà sẹ́sẹ̀ àárọ̀, orí burúkú tó bá ìran wa nìyẹn o. Nígbà tá à ń ignore àṣà wa, àti falárinà sílẹ̀ o. Ìkúnlẹ̀ ìwèrè là ń kún sìn o. Will you marry me? Will you marry me? Ìkúnlẹ̀ orí burúkú là ń kún sìn. Tó yẹ pé ọmọ ti máa di ahoro kó tó di wípé àwọn òbí ẹ̀ gan gbọ́ pé ó ń bí friend èèyàn lé. Wèrè ló ń ṣe wọ́n nílé wọn ni, olè náà ń jà ni. Wọn kì í pẹ́ láyé ni. Àwọn fámìlì kan wà tó jẹ́ wípé bí èèyàn kò ń ṣe tó vivid ni o. Tó vivid máa sọ méjì, mi ì dẹ̀ ní sọ ìlú méjèèjì, torí tí n bá sọ ìlú méjèèjì wọ́n lè wà láàrin àwọn ọ̀rẹ́ mi and they will know what I'm saying. Family kan wà, bí obìnrin bá ń ta gbogbo aṣọ tí wọ́n ń tà ní gbogbo Ìdúmọ̀tà, tó bá kó délé wọn, igi ló máa tà kàn, igi ló máa rù tà kàn. The family is still existing today. Tó bá jẹ́ pé láyé àtijọ́ ni, wọ́n á ti wádìí. Family kan wà tí ó bá jẹ́ òun nìkan ló ń ta gbogbo jewelries tó ń tà ní gbogbo àgbáláyé, tí ò sẹ́lómi tó ń ta gold mọ́, tó jẹ́ òun nìkan ló ń ta gold. Tó bá délé wọn, irú ló máa tà kàn. Na the story we I find out about. One was told by our parents, and I still asked the mother from that family gone. Then this one, ìkan lára bàbá, mo máa ń bá ìyá yẹn lọ́dọ̀ bàbá yẹn. Bàbá yẹn dàgbà báyìí. Bàbá yẹn kò sẹ́ni tí ò lè toast. Kò sọ ọmọ kékeré tí ò lè toast. So máa ń bàbá yẹn ṣeré. Òun ló sọ fún mi. Adẹ̀ ti sọ alárinànà ń sìn. Àti sọ alárinànà nínú fámílì àwọn eléyìí náà, wọ́n máa mọ̀ kọ́kọ́ tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n orí eré la ti ń ríra wa, orí íńtánẹ́ẹ̀tì la ti ń fẹ́ra wa. You understand? Nígbà kan la ń ṣe kinní kan, ṣé to go ni? To go ni. Mo ṣe to go yẹn nígbà tí mo rí pórí burúkú ló wà ń bẹ, mo kúrò ń bẹ.
dóò ẹlòmíì máa rọkọ kò ń ṣe tá bá sọ pé àfọkọ orí íńtánẹ́ẹ̀tì kò ń ṣe gbogbo ọkọ tàbí obìnrin tó wà lórí íńtánẹ́ẹ̀tì náà lóbìnrin burúkú ṣe bórí íńtánẹ́ẹ̀tì làwa náà wà ẹ̀ orí íńtánẹ́ẹ̀tì làwa náà wà ẹ̀ náà. But how will you know? How will you know? You don't know the family, you don't know where he works, you don't know where he's coming from, you don't know anything about his life. You cannot even go to him. You will come to somewhere you meet and you discuss. It is only what you tell each other that you must believe, that you will know. And whether that's the story is true or not, you don't know. You can't even find out. Because from who? You don't know his friends. So àwọn tó bá introduce sí as his friends náà làwọn ọ̀rẹ́ àwọn tó bá sọ fẹ́ pé family òun ni family ẹ̀ ó lè yá bàbá ó lè yá ìyá nǹkan tó bá sọ fáwọn tó fẹ́ mọ̀ yẹn pé kán sọ fún ẹ náà máa sọ fún ẹ then where is the true story about your life? So na wá for Nigeria o òkè níbo la wá fẹ́ sá sí àwọn àfáà yẹn ń sìn ṣé ní àdúgbò wọn yẹn àwọn èèyàn ò lè mọ wọn mọṣẹ́ tó ń ṣe tó fi pa ọmọ 13 ẹ lè má mọ̀ ọ́ ẹ lè má mọ̀ ọ́ ṣèbẹ̀ rí ilé tó wà níwájú hotel tó wà ní Sango yẹn tá a ti ṣe discovery yẹn ó yẹ rán mi létí popular hotel tó wà ní Sango yẹn tá a bá ti fẹ́ máa wọnú Sango lọ ibẹ̀ láti ṣe discovery ẹ jọ̀wọ́ ẹ rán mi létí wọ́n tọ́ka ilé ẹ̀ bíi deserted site kan tó wà níbẹ̀ kí lorúkọ hotel yẹn náà má ti gbàgbé wọ́n ní wọ́n ń pààyàn bẹ́ẹ̀ gbà yẹn náà ṣe bẹ́ẹ̀ rántí after ti soka àṣírí tibẹ̀ náà tú ẹ lè má mọ̀ ọ́ ẹ lè má mọ̀ ọ́ ní time kan náà àṣírí kan tú ní kò jìnnà sílé táwa náà ń gbé nígbà yẹn nìbàdàn kò jìnnà sílé táwa ń gbé nígbàdàn gbà yẹn odò kan gba ẹ̀yìn ilé bọ̀bọ́ yẹn kọjá so bí girlfriend ẹ̀ náà ṣe wá lọ nìyẹn ó dẹ̀ pa ó gbókò ẹ̀ sábẹ́ bridge ó gbókò ẹ̀ sábẹ́ bed ó gbókò ẹ̀ sábẹ́ bed ó dàbí ẹni pé another girlfriend tó tún fẹ́ pa ló lọ tí yẹn ń gbọ́ òórùn ìyẹn ṣí fridge lórí oríṣiríṣi ẹran èèyàn ló sá dànù òun ló lọ pe àwọn èèyàn so tó bá ti wá pa àwọn èèyàn tó bá ti yọ nǹkan tó fẹ́ yọ lára wọn inú odò tó wà lẹ́yìn yẹn odò yẹn ló sàn kọjá lọ sí àgbàlá ìtura odò yẹn sàn kọjá lọ sí àgbàlá ìtura tó wá bọ́ sí kí lorúkọ odò tí gọ́vnà Ṣèyí Mákindé bá wọn tún ṣe yìí tó close mọ́ ibi sọ́mi yẹn odò yẹn ló débẹ̀ lórúkọ odò yẹn jàre odò tó máa ń kún tó máa ń gbé gbogbo nǹkan lọ nígbà yẹn odò yẹn ló wá kọjá síbẹ̀ èmi ò kí ń sọ fake story o so ẹ lè má mọ̀ ṣebí àwọn èèyàn dìjọ ń gbé inú ilé pẹ̀lú bọ̀bọ́ yẹn àwọn kan náà ń lọ láti nídàájí òkè àbúrò ọlọ́pàá tiẹ̀ lélẹ̀ àbúrò ọlọ́pàá lélẹ̀ ó dàbẹ́ ni pé ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ti wọ́n ẹ̀ pé lọ́jọ́ táṣírí ẹ̀ bá tú kó má sọ ipò ńlẹ́gbọ̀n ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ ó ṣòro náà láti táṣírí ọmọ ẹ̀ tàbí àbúrò ẹ̀ tàbí tó wá ń ṣe nǹkan wá máa wọ́n ẹ̀ náà ni ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ so àwọn èèyàn wá ń bọ̀ láti mọ́ṣáláṣí nídàájí wọ́n ń bọ̀ láti mọ́ṣáláṣí no he beheaded bí èèyàn kan he just beheaded the woman and kept the head inside a nylon bag so àṣírí ẹ̀ ṣàtú so ẹ̀gbọ́n ẹ̀ ò bá dá sí ìgbà táṣírí ẹ̀ tú náà tẹ̀lé délé tó ń gbé wọ́n bá girlfriend ẹ̀ lábẹ́ wọ́n bá girlfriend ẹ̀ lábẹ́ bed wọ́n tún bá ẹran èèyàn nínú fridge so it is well with us àmọ́ bí ta fẹ́ sá sí Nàìjíríà ọ̀rọ̀ ilé tí mo dẹ̀ ń sọ yìí o ṣe àwọn pé lè tèmi ń sọ yìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ń sìn ṣe àwọn pé ó ti lọ síbi 2002 2003 24 25 6 7 àwọn pọ̀rọ̀ tèmi ń sọ yìí ti lọ síbi 20 years bí 20 years now ilé tèmi ń sọ yìí àti tó bí 20 years okay o it is well
fake alert ẹ wojú ẹ èmi gangan mi mọ bó ṣe ń ṣe fake alert tí n bá ra nǹkan lọ́wọ́ èèyàn tó bá ní ṣó ti lọ ẹlòmíà ni ẹ máa lọ máa ní rárá o ẹ jẹ́ ń jókòó fake alert ti wà torí ìgbà yẹn ni màá lọ tán lẹ máa ní fake alert ni lẹ máa wólúwẹ̀ kiri tó dẹ̀ máa jẹ́ wípé error ni ẹ jẹ́ ń jókòó tọ́n bá ti rí èmi ò kúrò ń bẹ̀ o ṣùgbọ́n láyé fake alert yìí tó bá lọ di error tó dẹ̀ ń wò wípé ọjọ́ tó bá máa padà lọ sọ́jà ló máa lọ bá wọn tó dẹ̀ ń kọjá lọ tán ní àǹtí yẹn ní àǹtí ń fake alert nìyẹn sèmi máa jókòó ni o o gbúdọ̀ rí owó tí mo sẹ́ndì sẹ́ kémi tó kúrò lọ́dọ̀ ẹ̀ o ọlọ́run má jà jìyà èló ni nǹkan náà dá o ti swell o ẹ̀yin tèmi ṣe wà gbogbo tó bá ti ń jáde a máa kẹ́kọ̀ọ́ náà ẹ̀ ṣe ti rẹ́kọ̀ọ́ tí mo mú wá lálẹ́ if you want to go after if you want to marry a divorcee make sure you make your research deep ṣé ìyàwó àfà ò mọṣẹ́ tọkọ ẹ̀ ń ṣe àwọn ọmọ ẹ̀ ò mọ but wọ́n ti popular they will be watching them it's normal God bless us friend Oludoyin Adeshida you are always here God bless you plenty mo fẹ́ mú nǹkan kan wá o ẹ̀yin èèyàn mi mo fẹ́ mú nǹkan kan wá mo máa ṣe àì táwà ìyá testimony àkọ́kọ́ ṣàǹpé pé testimony méjì ni mo ní ó ní problem kékeré kan mi fẹ́ go into details èmi ń sọ̀rọ̀ nípa products tó máa fi tọ́jú nǹkan yẹn ó ń sọ̀rọ̀ nípa abẹ́rẹ́ ó ń déwájú dẹjọ́ ó ń dẹ́yìn dasọ̀ kí n máa sọ fún gbogbo ẹ̀yin tí mo ti ń gbé ọ̀rọ̀ ẹ̀ wá fún yín táwa testimony tán abandon lọ́jọ́ sí ọmọ tá a gbà tá à ń tọ́jú láti 40 days èmi àti Alhaji Alpha the Prince Alhaji Quadri tí gbogbo nǹkan tó ní òní bàjẹ́ àwa méjì yẹn náà ni so ó ń sọ̀rọ̀ nípa abẹ́rẹ́ pé nurse kan máa fóun lábẹ́rẹ́ so the way I sent a message voice note say ó reply me that is what I want to share with people because I'm going to send 50,000 naira to her torí ó ní 10,000 lábẹ́rẹ́ kan ó fẹ́ gba 5 so I want to send 50,000 naira to her láti get abẹ́rẹ́ yẹn kọ́má lórúkọ Jésù Kristi abẹ́rẹ́ ò ní yíwọ́ o láti jẹ́ kí wọ́n ayé mọ̀ wípé mi ò mọ̀ nípa abẹ́rẹ́ òun kan tó sọ pé òun fẹ́ nìyẹn mi ò dẹ̀ rí látọ̀hún yẹn ló ti ń bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ní evidence pé nǹkan ń ṣe kò gbá mi so I want to send the 50,000 naira to her to give to the nurse to take the injection Ọlọ́run ní jẹ́ kó yíwọ́ o then I'll be vindicated that I alerted the public so màá share voice note ẹ̀ dandan ni mo gbọ́dọ̀ share ẹ̀ tó bá yẹ pé kò sí nǹkan tó jọ ẹ mọ́ bẹ́ẹ̀ yẹn níbẹ̀ a máa ṣe ẹnìkan kò ní mọ̀ I won't come online to say it but that one I have to do it so màá ṣe editing ẹ̀ títí ọ̀la so ẹ máa gbọ́ pé òun fúnra ra ẹ̀ ló wù láti gba abẹ́rẹ́ I've already read the 50,000 naira is reserved in my account and I will send it to her ó sì kọ àwọn questions tí mo fẹ́ béèrè so tí bá ti béèrè tó bá ti fún mi ní reply voice notes I will send the money and I will send the receipt along with it mo máa fi ṣe video so máa fi receipt yẹn sí àárín kan that people will see kí íńtánẹ́ẹ̀tì bá mi fi pamọ́ ṣùgbọ́n bá mi gbàdúrà fún pé kò ní yíwọ́ kó má di wípé ta ló fún lówó abẹ́rẹ́ ta ló ń bo ló ti gbà Ṣeun Adébóyè ni níbo lówó ti wá òun àti nọ́ọ̀sì jọmọ̀ nípa ẹ̀ ni kíní kan ló ṣẹlẹ̀ rárá o búburú ò ní ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ yín o tó bá kéèní kọlà kémi ò ṣèbí síyàn kọ́lọ́n kó yà pé kí n wá ṣèbí kéèyàn kú àbí pé káyé èèyàn bàjẹ́ àbí pé kéèyàn máa kọ́lọ́n yà pè mí sọ́dọ̀ o well ẹ ṣé o ẹ kú àdúró ti wà o my friend Oladoyin Adeshida thank you my friend Alabale Rebecca thank you ṣábàlẹ̀ yẹn wà ń bẹ̀ ẹ jẹ́ n wá yanjú ẹ̀jọ́
My friend Funke Fashakin, thank you. My friend Shoyemi John, thank you. Àti gbogbo ẹ̀yin tẹ́ wà lókè tí mò ń wò yín, ẹ ṣé o, ó dàárọ̀.